ọmọ yẹn olódì. N kò ní ẹ. Bóyá ni pẹ̀lẹ́. Wọ́n kọ́ lọ́ọ́ fẹ́ fún mi tú dàrẹ́ jù. Èyí ṣe yẹn o. Tó lọ́ọ́ fún mi ní nǹkan tí mo yọ. Kọ́ bá mọ ara rẹ̀ sọ́gbọ́. Lálàkàlà ká má sojú lójú kó Olúwa kó dáàbò bo mọ́mì àti sísá mi àtẹ̀mí náà ká sí ká jíire epo kan lágbára gbàdúrà gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. Bàbá ọkọ mi torí Ọlọ́run nígbà tẹ́ bá wa tá à ń gbàdúrà yẹn ṣé ló yẹ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa kájọ gbàdúrà kì í ṣe kẹ́ ẹ tún wá gé àdúrà yẹn lẹ́nu wa láàrin inú Ọlọ́run bọ̀ ò dùn sí i. Darapọ̀ mẹ́yìn wò. Àdúrà tá à ń gbà. Èmi lè yín wò lórí ìdúró. Ìwọ rẹ̀ kí ni? Sórí wọn mi jọ kí Gambia yìí, wọ́n jẹ ìjà ní ọwọ́ mi. Sáwọn kan ti di bá gbogbo rẹ̀. Tọ́mọ̀ yẹn gbórí bukú òsì sọ́mọ̀ níwọ̀n ọmọ àlè kan lọ́wọ́ yà. Wo bí? Ebi igi bá lé ní igi tòkèrè làkọ́yàn. Ọ̀rọ̀ àdúrà ti yẹn o kì í ṣe kò sí tó pèmí àti Jésù kò báyìí. Àdúrà ọkàn mi kúra yín wọlé mo fẹ́ rí yà yín. Lọ́kùnrin náà mo fẹ́ rí o. Kúra yín wọlé kò sí tó ṣe kókó onímọ̀ ìlú bẹ́ẹ̀ lọ ọba mẹ́mẹ́ rí ọ̀dà ẹnu ọ̀gbun. Ẹ mọ̀ pọ̀ bí ọ̀sán bọ́ọ̀lù. Ẹ bá ti sọ lọ sọ́kọ̀ ọmọ ilé mi lọ́dọ̀ sẹ́mi ní ilé ìjọ. Bàbá ọmọ tẹ́ ń bú ẹyin gan ẹyin lójoojú. Èyí bí imú bí ẹnu àgé eléyìí ẹnu gun ẹ pẹpẹtẹ tọtọtọtọ bí èké yọ fọlọmọ tó gbà náírà nù ìwọ mo fẹ́ rí nǹkan ọ̀làyọ̀ ọ̀nà ṣíṣe ọ̀nà sìnkú ọmọ ẹlọ́dẹ tí o bá mi rí o sì pé omi jáde agbára Ọlọ́run jíjáde tó jáde yóò ní jáde lékú lọ gbogbo tó sì ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ yìí Ọlọ́run ìjà irú ẹ̀ ṣọwọ́ ọkọ rẹ náà tó fi á lè ọmọ náà ni o Joseph ọmọ ẹnu kò sí ìṣòro kankan tí ẹ fi gbé dé tọkọ rẹ ọ̀yẹ́jú sọ́ọ̀bù ṣùgbọ́n bó ti wọn ọlọ́run ọba mi ní ìṣọ́lá ọmọ àmọ́ fi ikú sí àgbà sọ́ọ̀bù ìyá kọ́kàn ò ní jẹ́ àwọn ọmọ ẹ̀ bí ojú wa àbí tí olùkọ́ bá kú sọ́ọ̀bù èyí mo fi wá ronú sí òwe Yorùbá tó sọ fún wa wípé ẹ̀dìyẹ ò ní kú láyé kéèyàn dẹ́yìn rẹ̀ nù ìyàwó ṣe ń wò pé ká ṣe talágbàlagbàdé sórí bó ṣe wà yìí èmi ọ̀fẹ́ ìkọ́ ọmọ ẹ̀bọ̀ ní àkàtà mi gẹ́gẹ́ bí ìyàwó kékeré sọwárí ìyàlẹ́ rẹ tó mẹ́rin lónìí kàjẹ́ gbémú wọ́n bá gbémú báyìí ìkíni mú ẹ̀jẹ̀ ó sì sànẹ́ òní àti gbà torí ojú mẹ́rin àti bímú àlá mi pé n ó bèè kan tí ẹ máa ràn lọ máa wò pé ń jẹ́ àtọ́júbọ̀ ta ká máa wọlé tí ẹ ń bẹ́ ń ta kẹ́ máa ládùúgbò rẹ̀ mu kẹ́ máa dánú lérú ṣùgbọ́n wọ́n tá àtijọ́ mọ́ wà ara wa kó máa bọ̀ nílé gẹ́gẹ́ bí ìyàwó kékeré tó ti yé ilé máa mójútó mọ ẹni mo ní kí n wá fún tí o bá mi yé ẹlẹ. Bàbá kàyéfì lọ́rọ̀ yín jẹ́ sí mi ṣá ẹ gbọ́dọ̀ ìgbà wo làbúrò yín ṣì ẹ tẹ̀jẹ̀ ká gbẹ̀yìn ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wò mí èmi tèmi o ọ̀rọ̀ kọ̀kọ̀kọ̀ ò dé bá mi lọ́wọ́ tí mo wà yìí bẹ́ẹ̀ ni ibo ni mo ti tọ́ àwọn ọmọ tó wà nílé ìdè tó wá jẹ́ pọ́rọ̀ kan ni màá kó láyà tí màá ní màá wò kókó mọ́rọ̀ kan kò sí ní tó jọ o ẹ̀yin báyìí ló yẹ kẹ́ ẹ gbárùkù tì mí kájọ tó ju àwọn ọmọ ìkáyé wọn lè dà. lórí ọ̀làyọ̀ àrùkù tó ní ẹjọ́ gbá ti àwọn ọmọ àrùkù ń gan mo kó wọ́rẹ́ sọ́sí mo fẹ́ kẹ́ ẹ máa bọ̀ ní àkàtà mi àti wọ́n àtàwọn ọmọ kájọ máa gbárùkù ti ra wa pé máa gbárùkù tì ọ́ ní ọwọ́ alẹ́ ní máa gbárùkù tàwọn ọmọ lọ́sàn-án sí ò bá mi yí ọ ni mo sọ fún ọ sórí pé ọ̀rọ̀ ní ọkọ̀ ń ta olùgbẹ́ bínú ṣùgbọ́n báyìí láàrin wa náà ló ti náwó mú kan sọ́sí yé nìsí tẹ́jọ́ máa gbárùkù ti ra yín ẹ kọ́ kò sí wàhálà lórí ẹ̀ tí mo wá fún gangan ní o tí mo fẹ́ kó jẹ́ ẹ má bọ̀ lákàtà mi. ẹ ṣe bàbá ẹ má bínú o ṣé gbogbo tẹ̀tù kalẹ̀ ń sìn kò sí ọ̀rọ̀ ń bẹ̀. ṣé ọ̀fẹ́ mi náà sọ dídùn. ẹ má bínú o èmi ò rí sí gbogbo ń tẹ̀sán látẹ̀kọ̀. lọ́nà sọ ilé mi nù. lílé bíi ti báwo mi ò léyìn ilé ilé yìí mo kàn wò pé tẹ bá ti fẹ́ jáde kẹ́ bá mi tilẹ̀kùn láti ta. tẹ́lẹ̀ bọ́ ọ̀ tilẹ̀kùn. ẹ̀gbọ́n mi mẹ́bàdà do me well. ta nìyẹn sẹ́ ẹ wà ní ilé ẹ̀gbọ́n mi. Aliru. ọjọ́ ìdá bẹ́ẹ̀
ẹ má bọ́ta. ṣé kò sí nǹkan kan. ẹ má bọ́ta àrùn ẹ má bẹ̀rẹ̀ kí ló dé náà ẹ má bọ̀ torí sí ilé ètò olúwa rẹ̀ lé ẹ má bọ̀. rádà àdá òṣìwò nu rádà àdá òṣìwò nu ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ìjòyè olórí ẹbí tí àṣẹ kò ní sí lẹ́nu yín lọ́lọ́mọ báyìí ṣe ṣe mi lórí ẹbí yín o wọ́n bá ti gbé ẹlòmí lọ́ba bí sí wọ́n dè mọ́ àgbà báyìí wọ́n ti yìnbọn pápó ńlá èmi mọ́ sọ bẹ́ẹ̀. a nílùú kí ló dé. sẹ́ni kò tó máa tó já lọ. ẹ mẹ́jà jókòó ẹ̀yà tó sọ báyìí mo bá ti jókòó inú mi ẹ lọlẹ̀ ìbínú mo bẹ́lẹ̀ bí mo bá sì ti jókòó inú mi ẹ lọlẹ̀. sẹ́ni bí wọ́n ní bí kí sọ̀bì àtọ́ de gbò olùgàbẹ̀ lè yàn ké sí o mo gbọ́ wáyé olùgàbẹ̀ báyìí ìyàwó àbúrò yín lọ́jáde opó torótoró lè jáde o táwọn ní àfilẹ̀ bẹ́ẹ̀ táwọn àgbà gbogbo dúkìá lọ́wọ́ rẹ̀ sẹ́yìn yóò bá gbogbo ọmọ tá a fi sí àkàtà rẹ̀ gbogbo wọn lè bí ọ̀pá kún èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín bá a sì gbọ́ ogún ni mo wá bá yín fún báyìí. ṣé o ti délẹ̀. ó dé. o ṣeun okùn ẹbí ò ní bàjẹ́ látọwọ́ rẹ̀ lágbára ọlọ́run ìyà ò ní jẹ ọ́. ọ̀rọ̀ tó wá bá mi sọ yìí dáa pọ̀ ìgbọ́rọ̀ tó wá sọ fún mi ìbá dáa kọ wá lọ fi tó àwọn ẹbí wa létí tó bá ti gbọ́ àwọn ọmọ nǹkan tá a ṣe sí. ẹ̀gbọ́n mi àá ṣé àìkọ́ṣe ẹ̀rẹ́ ni gbogbo ẹbí ló ti mọ̀ sí gbogbo ẹbí ló ti gbọ́ níta àti fẹnu gbóná sí ni wípé gbogbo ẹrù ti bẹ lọ́rẹ̀ gbogbo dúkìá kálọ fún gbogbo rẹ̀ àṣẹ mọ fẹ́ kẹ́yìn òfìsí báyìí ẹ fi àṣẹ sí. tí gbogbo ọba ti wá fẹnu sí pé kíkó lẹrù rẹ̀ ó jẹ kò sí ìtò burú nù rẹ̀ kò burú rárá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ ṣèrántí àtúbọ̀tán. ẹ̀gbọ́n mi ẹ fàtúbọ̀tán lẹ̀ sẹ́ni ọmọ yìí kò lóun ò ní jẹ gbogbo ẹbí wa rán ṣé ọba mi yé yín bẹ́ẹ̀ bá wà ń bá yín ẹ tì mí sí mo ṣe yàn lásán àfin nìkan lẹgbẹ́ lẹ́nu ọ̀sà àparí lẹ́nu ọ̀sà ni èmi ẹ rò pé mo dédé parí àbẹ rò pé èèyàn ló lọ́sọ lórí mi ọlọ́run ló sin lábà lórí ìwọ́là nítorí ìlàkàyè ti pọ̀jù lórí mi ṣé ọba mi yé yín sí mo bá mú orí tí mo fọ́ tọ́ ẹ̀ mo ní kéèyàn oníwọ̀ gbó yóò rìn wọ̀. mọ ọ lọ lé elédùn ní pa ọmọ báyìí. ẹ má lè mi ẹ fi sùúrù bá mi sọ̀rọ̀ ni ògùn ní báyìí sọ̀rọ̀ wọn ṣe yàn lásán gbogbo ẹjẹ tó pèsè nísìn ní gbogbo àdúgbò yìí ọwọ́ tí a yìí náà ti ń gbóògùn. irú dáadáa oṣù wọnú alọ́rẹ̀ gba ogún ẹ̀sìn tó pàṣẹ sínú fàkàtì. ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀. o ṣe o. níbo làwọn ọmọdé yìí ń bá lé ayé lọ nítorí ọlọ́run nítorí ogún Jósẹ́fù ní wàhálà dé bá gbogbo nítorí yìí. èsì ọ̀rọ̀ ìgbà mo sì fẹ́ kó olùbá kan torí àwọn ọmọ yìí torí pé ọmọ yẹn kí ara rẹ̀ sì ní ọ ọ̀rọ̀ tẹ̀ ń ṣẹlẹ̀ èèyàn fẹ́ lọ lọ́kọ́ ń bì kan ṣé gbogbo dúkìá yìí ó lè fẹ́ máa di ọ lọ lẹ́bi tí ní àgbà àwọn ọmọ ìlú lè máa rí dúkìá àwọn ìlú sí ọba mi yọ èsì ọ̀rọ̀ ìgbà torí àwọn ọmọ rẹ níjọ àwọn ọmọ ìbá sì fẹ́ rí ọ wọn àbí ọmọ wọn ibi tó bá wà pàkàtì òjò bá ń lọ. bàbá torí Ọlọ́run ṣé ẹ fẹ́ fẹ́ràn àwọn ọmọ mi jù mí lọ ni gbogbo dúkìá náà tẹ wá nítorí ẹ̀ ń pariwo lé lórí owó ọ̀run mi fi yọ ẹ́ o ọ̀rọ̀ ló kọ̀rọ̀ lẹ́nu yìí o bẹ́ẹ̀ ló ní Joseph nínú ẹ̀ pàápàá náà bẹ́ẹ̀ ni bàbá ẹ ti gbàgbé ni ó dídí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni Joseph ò fi ṣiṣẹ́ èmi tí mò ń gbọ́ gbogbo bùkátà ní ilé yìí rèé mi ò rí ẹbí kankan tàbí ojúlùmọ̀ kankan pé báwo ni àwọn ọmọ mi àti ọkọ mi ṣe ń jẹun bẹ́ẹ̀ ni ọkọ̀ tó wà wájú ta yẹn owó àjọ tí mo gbà òun ni mo fi rà fún Joseph pé kó máa fi ṣe kabúkabú kó náà lè máa rọ́wọ́ yọ bí àwọn baálé yòókù lóòótọ́ o joint account lèmi àti Joseph ń lò tá a bá wá ní ká tú iṣu dé ìsàlẹ̀ kòkò gbogbo bí owó ṣe ń wọnú àkáǹtì yẹn kò yẹ lẹ́yìn èmi àti Ọlọ́run èmi ni mò ń ṣiṣẹ́ tí kì í bá ṣe ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Bíbélì tí mo tẹ̀lé wípé ẹ̀yin aya ẹ tẹríba fún àwọn ọkọ yín ó lè ní tẹ̀lé tí mo fi gbà pé kémi àti Joseph máa pa owó wa pọ̀ síbì kan náà ká ní mo mọ̀ ní mi ò ní ṣe mi ò mọ̀ pé máa dẹ̀ mí lọ́gbẹ̀dẹ̀rú mi ò mọ̀ pé oyún olórí ìlú àwọn wọ̀nyí ní tó máa láàbà kó gbogbo èsì. Ọlọ́run ò ní wọ̀ ọ̀sẹ̀ yẹn ló lè tó ọ̀sẹ̀ ìkẹ́ wà ní bí ẹ̀kú sí burúkú tí òjì náà gbogbo ẹbí ibi tí ń wò kéré tó à ní jèrè ẹ̀ ìwọ lórí burúkú yìí. níwọ ọkùnrin tó bá òun fìyàgbọ́n bá òun tí ọmọ yìí ń ṣe fún ẹbí tí ń ṣe fún ara ọmọ akúntàn kò wà níṣẹ́ lọ́wọ́ ọmọ àlè kò ní dàpọ̀ ẹ̀yìn ò lè jẹ́ ìbára yín ọmọ àlè ní ṣé bàbá tí ò níṣẹ́ lọ́wọ́
lọ́wọ́ tó jẹ́ pé bàbá dẹnu lẹ́yìn ìyẹn yóò wọlé yóò kó fún wa ní ọ̀wà níṣẹ́ lọ́wọ́ lẹ́sìn olórí kúkú ara yín ẹnẹ́jú kalẹ̀ bí alójú iná tí náà ò gbé olórí kúkú ẹ̀ jẹ́ bàbá yín wèrè ni ọlọ́mọ òde wù ọ́ ìwọ alọ́lẹ́yìn òkú ọ̀run náà wọ́n ní kí òkú ọ̀run gbọ́ ní etí lẹ́yìn sọ́kọ́ àti ìmẹ̀síága èyí alápámọ̀ ti sẹ́ kẹ́ ti sẹ́ pé fùtú ẹgbẹ́ obìnrin náà wáyé rẹ̀ àgbọ̀ bùkátà àti ẹ̀ tẹ́gbẹ́ wọn aṣẹ́ fún un náà kò ní ṣe gbogbo egun ara rẹ̀ ṣe lẹ́ẹ̀sì ni wọ́n aṣọ kọ́ rẹ̀ di ìwọ lẹ́nu rẹ̀ ẹ̀jẹ̀ ní sùúrù kò ní tá lọ sọ̀rọ̀ nínú ìdí èwo ló sọ̀rọ̀ yẹn pé kí ní sọ̀rọ̀ ìtọ́ka tó sọ̀rọ̀ nínú ogun ní bọ́mọ lórí ọmọ òkèké orí ẹ̀ burú ni èmi yẹn ọ̀dà ìkásẹ́mi ọ̀dà ìkásẹ́mi ẹ̀dá mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ọ̀dà ìdá ní ìsìn tí ọ̀bà wa ṣiṣẹ́ mọ́ tí tọ́jú pọ̀pọ̀ ọ̀run òní kankan ní gbogbo tó wà lẹ̀ ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ogun yìí ntí ọ̀sàlẹ̀ lórí ẹ̀ ẹ̀mí mi gbé kó ní wọ́n sọ fún ọkọ̀ gbogbo ẹbí wọ́n lẹ́nu nù gbogbo kó pàtì ti ń bẹ́nu lé kọ́kọ́rọ́ ọkọ̀ ti ń bẹ́ tàn náà. kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan ló ń bá yẹn. èmi ò lè mú kọ́kọ́rọ́. bẹ́ẹ̀ni. èmi ò lè mú kọ́kọ́rọ́. láíláí. níwọ̀ níwọ̀. bí o ní fún yín. mú kọ́kọ́rọ́ fún mi. bí o ní fún yín. fún mi kọ́kọ́rọ́. bí o ní fún yín. fún mi kọ́kọ́rọ́. yóò ṣe é. ẹ bá ọgbà ntọ́ bá sẹ́ni kó ṣe. ní ṣebí tẹ́lì tí ń lo bẹ́tìrì. ọmọ àlè lẹ́yìn ọmọ àlè. bàbá ẹ fìyà jẹ mí lórí ogún mi kì í ṣe pé mi mọ nǹkan tí mo lè ṣe o. kí ló ń ṣe. mo kàn wọ́n wípé ọ̀rọ̀ tó bọ́ bá ti wọ òkúta ti wọ́ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ọlọ́run àlàyé ni mo sìn ìyá yóò ní jẹ mí bẹ́ẹ̀. ọ̀ tó jẹ́ mi lọ́pọ̀ tí. mo fà ilé fóònù ọlọ́wọ́. ọmọ bẹ́ẹ̀ yẹn wà lùwọ́. ìdí ẹ̀kọ́ tó ti yàn lọ́wọ́ fi jẹ́ yìí. àdàbí tí ó ní fídíò ọba fi yà jẹ mẹ́ta ìṣègbè àfi tí burúkú ọba mẹ́ta ìṣègbè lóò ní jẹ ìyá ìgbé sórí èpè ńlá kéńjì àgbáyé o kò sí tó lè ṣe báwa sọtìrì kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀nù ń gbé lọ báyìí àwọn àlọ́ rẹ̀ gbé tẹ́lẹ̀ wọn àti gbogbo àwọn wèrè tẹ́ gbé àti gbogbo sí àdìpọ̀ ní wọ́n dìyìn àdìkẹ́rù lórí ẹ̀rọ rẹ̀. àbíkọ̀fẹ́ ọ̀fẹ́ fẹ́ ẹ bá bí ọ̀rẹ́ kọ́ ọlọ́run ẹ̀yẹ́ ló sí ọmọ ẹ̀ adé kírètì lọ́wọ́ yìí. gbogbo ìtòsọ yẹn gbogbo ìtòsọ yẹn kàn dẹmọ ni ìlú ẹ ò lè fa. wa tó bá kọ́ ẹ̀sìn lọ́kọ́ wa mi ò fẹ́ gbẹ́ǹtì o. owó wo ni gbogbo àwọn ọmọ kí ni gbogbo wọn ṣe pè fún ẹ ní. oníwèrè ni kí ni gbogbo iṣẹ́. Sẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹ wẹ̀ wọ́n ní kúrú kúrú wá wá máa bọ̀. Ẹ̀wọ̀n ẹ̀dá ẹ̀dá rẹ̀ sí lọ́rùn. Oríire mi dé ìgbà náà lè wọ́n kọ̀ fẹ́ yẹ kẹ́ ẹ̀dá. Ọkọ̀ tó kà ọjà bàbá yìí. Ẹ̀yẹ́ gbà àdúgbò yìí. Bẹ́ẹ̀ yẹ wọn kọ́ ọkọ̀ yìí. Yọ ọgbà ìpètò mi sí. Ẹ̀yin wèrè dání ìlẹsọ̀ oríire ojú ẹ̀mí yín báyìí ní mọ́ra ọmọ. Ẹ̀yin olùsì ṣe é ráyé ayé èmi ò gbé ọkọ̀ ìdílé wọ́n délé èmi ni mo sọ bẹ́ẹ̀ ilé kókó ń ta gbé àtijọ́ délé kan ìná ọ̀ délé báyìí. ta lọ́rọ̀ padà. níbo ló ti rọ́kọ̀. olúwa mi ọlọ́run mi mọ̀ wá dúpẹ́. níbo ló ti rọ́kọ̀. ayé mi ò iye báyìí. níbo ló ti rọ́kọ̀ yìí. tí wọ́n bá wọn kó. àwọn wo. àwọn wèrè tó láàlẹ́ sórí ire ládùúgbò yìí tí ẹ bá wọn. a níbo ló ti rọ́kọ̀. èyàn ò ní wàkìtì ọmọ bá fúlò onígàrí ní sẹ́pẹ̀ sọ̀rọ̀ yóò ní wá wo gbàtẹ̀mí kan tí ẹ kan. tiẹ̀ kan. ẹ dára ládùúgbò yìí yàgò tí dòde ìsẹ̀yìn lẹ gbé alírú tí dòde ẹ mọ̀mọ́ dára sí ẹ. wo bí owó bá dé èèyàn máa ṣe ń jìrì bó bá wù mí mo lè rìn bí arọ bó mo lè ṣe bí abuké ẹ̀yin ará àdúgbò ká lè mo lè tọ́ lọ sí sẹ́rí ẹ mọ̀ pé èèyàn wà ẹ̀yin tá ní ọ̀lẹ́ sóríire
ọmọ náà ṣe oríire nínú bíbélì sọ fún wa wípé knock and you shall be given mọ ká ilẹ̀kùn wọ́n sì fún mi orí yín burú tí yín bá yín po èpè kẹsàn tí ń bẹ nínú bíbélì òun ni mo fún gbogbo aládùúgbò tí ro mi yóò ronú burúkú sí mi òun ni bí ó ti wà láti kọ́ ṣe òun ni pé olówó láti kékeré ní bẹ ní sèse òun tí lówó náà bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo èyí ní bẹ́ẹ̀ ni lówó láéláé. kí ni gbogbo eléyìí báyìí tí mo ló ti gbé rọ́kọ̀ yìí. àwọn ọ̀tá mi ni mò ń sọ fún káàdì mọ̀ pé ọkọ̀ dé. a ní ibo ló ti gbé rọ́kọ̀ tó gbé wálé. sórí ìyàwó àbúrò mi ìyàwó òjòsí ó ti fẹ́ bá gbogbo ogun jẹ́ ó ti ń lo gbogbo pọ́pátì àbúrò mi ńlòkulò onímọ̀ lọ́ọ̀dún ẹ̀ lónìí lílo tó wíwọ́ mo gba gbogbo pọ́pátì ní mo gba ọkọ̀ ẹ̀ mo ń lọ gbalé ló fún mi ní kókóró yìí ń sì lò ó ọlọ́run lọ́la àbúrò mi ó ṣiṣẹ́ ilẹ̀ fún mi jẹ. Aniru ṣé pé o ti máa ń jogún àbúrò ẹ báyìí. kẹ́ni tí wọ́n gbalé lọ́wọ́ rẹ̀ láìpẹ́. Aniru báwo ni tiẹ̀ ṣe jẹ́ náà ṣé ìwọ ni àkọ́bí òkú ni àbí àbígbẹ̀yìn òkú. onípọ́lá ìlójú ti jẹ́ ọkọ̀ òṣì ọkọ̀ lórí burúkú dígẹ̀rẹ̀ wù ní ẹ̀ ìwọ gan ṣì èrè ìwọ gan ṣì èrè àbúrò ẹ̀ kú ọlọ́run jogún ẹ̀ ṣé nǹkan tó dáa nìyẹn onípọ́lá ẹ̀ nínú òrì nìyẹn o lórí tó rò rárá ọpọlọ ẹ ó fúyẹ́ bí ọpọlọ ẹdìyẹ báyìí lórí ẹ ṣe rí ó tọ́ ni orí kò ní lòlù orí rẹ burú ni orí tiẹ̀ gan burú torí yorùbá burú òní lọ́ba jogún àbúrò ẹ̀. ṣé ìwọ ni aládùúgbò rẹ ti mi pé kọ́ máa tákù mi. alórí ẹ ò pé ni mò ń sọ fún ẹ yìí. tọ́ba tó lè fi tiẹ̀ ọ́ jẹ ìyá. alórí ẹ ò pé fún tó ṣe yìí. ó ní mi ò pé èmi ni ó ṣe kò ní dá fún ọ láyé ọkọ ni dídín ló pè mí ni ọsọ mi dọkọ tẹ́tí fún fẹ́ bí tó wẹ̀ ni ọkọ wẹ̀ ni ló pè mí ni èmi àgbà náà tẹ́tí fún mi ọjà ìfọ̀tí ẹ̀mí ọbẹ̀ ẹ̀kọ́ ọ̀bùn yìí ọ̀hún mi wọn fẹ́ yàwó ma fẹ́ yàwó ni ṣé ìwọ tó yẹ kó dúró tì mí kó sọpọ́ọ̀tì mọ́sán mi olórí bukú ara rẹ ọwọ́ aṣọ sí mi orí ẹ̀ bu mo sì èrè ni olórí dáadáa wo nu ma gbọ́ nu ntọ́ba ṣe ni kò ṣe ṣé n tó gbọ́ ìsanwó orí rẹ ni àbórí ẹ̀ burú ṣé ìsanwó orí ẹ̀ ni àbọ̀ sí èrè. ẹ kò burú o ṣáà ti gbá tiẹ̀ bí. mo gbà. kò burú ìwọ náà kúkú mọ̀ pé lẹ́yìn òkè ni mí ṣé o ti wá rí ẹni tó wá gbá yìí o ọmọ tó fi gbá mi létí òtún níbi ṣe nǹkan rẹ mọ́ láyé ẹ. búrẹ́mù lọ ká. alẹ́ òní nípa ti ṣe báyìí ìwọ ọmọkùnrin yìí rádaràdà báyìí ló máa ń gbẹ̀yìn ọbẹ̀ ọlọ́kà tílẹ̀ bá ṣú rádaràdà báyìí ló máa gbẹ̀yìn ayé ẹ olórí burúkú olóṣì. òbí bẹ́wúrẹ́ bá fojú wẹ̀yìn ẹ pé pépélépe mo sọ fún ẹ o ìyàwó mi dẹ̀yìn lẹ́yìn mo bá dẹ̀yìn ó forí kó tí èsè tiẹ̀ pẹ̀lú àwọn wèrè tẹ́mẹ̀ ládùúgbò ẹ̀jọ̀ máa gba ìpè ní kì í sábẹ́ sàn kì í wọ̀ fẹ́ wọ̀ ọmọ nígbà òní ìdíjọ́ kò wò ó bí ẹ bá jẹ ìtàwọn ẹ̀dẹ̀kù ẹ̀rù ni orí ọ̀dà ìfọ̀tí kìnì ọ̀jẹ̀ ìyà èyí sọ lè ṣe o èyí sọ lè ṣe mọ̀ sọ o gbogbo aládùúgbò orí ọdún ìsìn. wo ọgọ́rọ́ ni onísìmí onísìmí láyé ìwọ náà ní ẹrú ìrẹsì òní gbà yín láyé ọmọkùnrin. kò ní dà. Kẹ́mi sórí inú mi dùn ayọ̀ mi dẹ̀ fún bó ṣe ń ṣe ní ìjọ ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ má wàá ní ẹ̀mí ìrẹ̀wẹ̀sì o tí ó ti yẹ má ní ẹ̀mí ìrẹ̀wẹ̀sì torí pé inú mi dùn gbà táwọn máa kọrin wa tó tún sọ pé wọ́n ní táwọn bá ń kọrin lọ kó tún ní àwọn ohun kan tó tún máa fi ń gbé orin tó tún máa fi ń gbé orin sálẹ̀ inú mi dùn ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ náà mo wá fẹ́ kó o di òpó kan mú o mo fẹ́ kó o ní ìgbàgbọ́ wípé n tó ń ṣe ọlọ́run ló ń ṣe fún o ò ṣe fẹ́nikẹ́ni o ọlọ́run ọba ló ń ṣe fún òun bá ọlọ́run dòwò pọ̀ ní o kí ni mo wí òun bá ọlọ́run dòwò pọ̀ orin kan wà tá a máa ń kọ nínú ìjọ wa yìí ìwọ náà ń mọ orin yẹn tá a máa ń sọ pé àìbolúwàṣọwọ ká máa jèrè ojú pẹ̀lẹ́ ojú mọ orin yẹn òun ni mo jẹ́ kó máa yọ sí ẹ lọ́kàn ní gbogbo ìgbà kó máa tẹ̀síwájú ọlọ́run á wà pẹ̀lú ẹ. ṣe gan-an ni sá ẹ lágbára ọlọ́run mi ní dójú tì mí ní dójú tì gbogbo ọjọ́ ẹ̀ mi ní dójú tì ìyá mi ẹni tó kù wá ní ìyá àti bàbá ẹ pàápàá jùlọ mi ní dójú tì bàbá wa tó ti kú tó bó bá ń jẹ́ tó pọ̀ mi ní dójú tì ẹ lọ ẹ ṣe gan-an ni sá mo ti late fún choir practice. ok àjẹjẹ máa lọ. ó dàbọ̀ sá. ẹ rọra lọ́hùn o. ṣé wọlé kẹtọ fi ń rìn ni kò sọ́wọ́ bíbá ibi tí mo kọ́wọ́ mi sí lélẹ́yìí o olóṣì olórí burúkú máa ṣàǹfààní ṣọ́kọ́ lélẹ́yìí àbọ̀ ọ̀kan tó yẹ kó ti mẹ́ta tí kọ́wọ́ mi lẹ̀ ṣáájú tó jíjí lọ́wọ́ máa jí ẹ wo ibi tí mo kọ́wọ́ sí lélẹ́yìí o. ẹ bá bí ẹ máa lé mi bọ̀ lé. owó òde lẹ́sẹ̀ tó fi rìn. ẹ ní sí orí ẹ̀wòrán. àgbọ̀nà ẹ̀yin bọ̀ ẹ̀fọ́ àgbọ̀nà àgbọ̀.
olórí pẹ̀lẹ́ ó jẹ́ ìyàwó mi lówó ó tún bẹ̀rẹ̀ sí nù ọ́ àbí mi ò sọ fún ẹ pé jọjọ bá gbà ṣé kò tó jẹ ṣọmọ ọlá tó jẹ ṣọmọ ọlá tó jẹ òjò láyàwó ẹ. tó máa kó bá ládùúgbò yìí lọ wa Ọlọ́run dẹ̀ ní fún ẹ ṣe Ọlọ́run ní fún ẹ ṣe ìdè kó wá fún mi lọ́wọ́ mi. ilé ìwé tó ń lọ mo fẹ́ sí abẹ́ ìṣọ́ Ọlọ́run ojúrere àti àna Ọlọ́run á máa bẹ́ẹ̀ lọ títí tó fi máa dé ọ̀hún tó tún fi máa padà wá bá mi nínú ilé ń bí láyé àti àlàáfíà ibi tí ojú Ọlọ́run sí ẹsẹ̀ ò ní tẹ̀bẹ̀ o ìwọ ṣàfisílẹ̀ fún tó wọ́n ṣe ló ń ṣe etí ìtẹ̀ ẹni kó fi sọ́dọ̀ tèmi ní ṣó ti gbọ́ ẹ̀sìn nǹkan kan ni wọ́n fẹ́ kó wà lóògùn àyè wípé ọmọ ẹni rere kì í rìn ọ̀nà tí ò tọ́ nítorí pé mímọ́ ni Ọlọ́run ṣọ́rọ̀ mi yé báyìí òun ló wá jẹ́ wípé ibi tí èèyàn bá ń lọ ńkọ́ ló máa ń dojúkọ o iṣẹ́ tá a bá lọ ṣe lójú ogun ó ń lọ ń dojúkọ o má kẹgbẹkẹgbẹ má rìnrìn kúrin o ọdún mọ́ wí ẹ má wùwà fúwa o tí ẹ ò tiẹ̀ bà mí lẹ́yìn tó sì lòun fẹ́ jà mí láyà ṣé wàá dẹ̀dẹ̀ kó gbọ́n tí mi máa sọ torí náà kọ́ àwọn ọlọ́run adájú lórí ẹlẹ́gùn sí o ò ní ṣíṣe ìwà mọ̀ ṣe àmì ẹ̀yọ̀ bọ̀ mi ṣe jẹ́ kí n mú nǹkan tó. àbí kí wọn lọ bá ní ṣe mú mi. ara ẹ̀ ò balẹ̀ tó yẹn. Stan màmá wájú. ibo ìfẹ́ try yẹn tó bá ti di next week ẹ mo máa lọ wo result mi mo mọ̀ pé mo máa pass to your choice. ṣé o ti sọ̀rọ̀ tán tó o sìn ṣé o gbé ìwọ nìkan ló máa ń fún mọ́ ní problem tó bá pa wọ́n sìn àlẹ́ lómi ẹjọ́ owó ni máa bẹ̀ tó o bá ní ìdíwọ̀n èmi yìí ní ìdíwọ̀n ṣé o pé mọ́mí ò tí ì jẹun tó sì ń jò ṣé kí n kúnlẹ̀ fún un. ti gbọ́ ẹ ṣe ẹ wá tètè máa lọ kẹ má bàrà kẹ má fòrò yẹn kẹ má dìjà kùn ó máa lé ní school ẹ wá tètè máa lọ. má bínú pé mo dá ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn èmi ní gbogbo èèyàn ní ọgbà yìí mọ̀ sí Alan mo ti wá ń fi abalẹ̀ stọ́dì ẹ mo ti ń rí ẹ tó bí ẹ mélòó kan ìgbà tí mo wá ṣàwádìí sọ́kàn pé ó wá tíráàlì ó rẹwà lóbìnrin o understand so mo wọ́n pé obìnrin tó bá rẹwà àti ọkùnrin tó rẹwà ló jẹ́ kí wọ́n máa jọ dọ̀wẹ́kẹ̀ kọ́lẹ́jọ́ máa gbéra wọn kiri so mo wá wò wọ́n pé ìjáfara léwu pé kò ń ṣe ìdìbò ni mo rí ẹ wọn ni èmi yìí kò ní dọ̀la màá jẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ àti pé èmi ò kàn kí n. báwo ni mo ṣe tó sì kiri nìyẹn o is because we are very very responsible you understand ẹ̀wọ̀n náà wọ́n sọ. ìyẹn ló ti fà fún gbogbo ọmọ dáadáa tẹ́tí kọlu sí yẹn o. àná rìlì mo ṣe gbọ́wọ́ gidi ni mo kọ́ mi ò kàn ń ṣèyàn bẹ́ẹ̀ mi ò ń kọnu sí àwọn èèyàn anyhow and ó tún jẹ́ pé o tún lọ jẹ́ ẹni tí ó ní ìgbàgbọ́ o tún gba Ọlọ́run gbọ́ gidigidi wọ́n ní ìyàwó ló yẹ kí èèyàn fi ẹ́ ṣe. kò burú. tó bá jẹ́ pé torí bẹ́ẹ̀ yẹn ni tó jẹ́ pé ìlànà Ọlọ́run èyí tó bá di Sunday àwọn àpè àjọlọ sí church. kò ní lè ṣe yẹn because sórí Sunday mi máa ń tight gan-an nísìnyí mi máa ń wà very very busy lọ́jọ́ Sunday. kí ni wọ́n fi Sunday ń ṣe o. No, nothing in particular but sórí kakọ lọ jókòó sínú church for 6 hours kí n wà inactive ó máa mú máa wà boring. ìyẹn ni pé waste of time ní church service nìyẹn o. ò rí rí bẹ́ẹ̀ o wà positively active. ṣe ẹgbẹ́ mi ṣe wà yìí o ọ̀rọ̀ boyfriend kò tiẹ̀ bá mi rárá ṣóyè ń bẹ̀rẹ̀ àti wípé ẹgbẹ́ ẹyẹ lẹyẹ máa ń tọ̀
tí mi bá rẹ́rìn láti fi ọkọ̀ èmi ò ní nǹkan kan mú lọ́dọ̀ aláìnígbàgbọ́ bó ṣe wá rò ó yẹ bó ṣe wọ́n pèsè tó ní ìlú mẹ́ta yìí akọ́dà èmi ò jẹ́wọ́. Kúnlé ẹ̀mélòó mo fi wọ́n ní girlfriend ẹ̀ ti pọ̀ jù nínú. wọ́n ní bó ṣe ń gbé dúdú lòún gbé pupa ló ń gbé gíga ló ń gbé kúkúrú tó dẹ̀ mọ́ pé mo ò lẹ́mìí. ọ̀pọ̀ ni bí wọ́n bá ti popular bẹ́ẹ̀ yẹn bí wọ́n máa ń gbé rúmọ̀ nìyẹn ni. ṣé rúmọ̀ ni. nǹkan tó ń gbé yẹn rúmọ̀ ni gbogbo yẹn. ṣé mi náà wà lóòbẹ̀ ni tí n bá lóòbẹ̀ gbogbo nǹkan tí mò ń gbọ́ ń pẹ̀ mo máa fi wà sẹ́ mò ní ṣe ẹ̀ pẹ̀lú ẹ̀ náà. ó mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ jọ má jẹ́ kí anybody hurt mi ní ọgbà ìjọ torí ọlọ́ọ̀. àwọn olórí ikú tó ń padà ọ̀rẹ́ mi. òun ni o òun ni ọ̀rẹ́ mi ò jọ mí. báwo ló ṣe máa gba owó lọ́wọ́ àrísítò tí wọ́n máa kó fún ọmọ tí ò ní ìròyìn. kí ni ọ̀sán tún gba tí wọ́n gba ojú ẹ̀ ṣé fọ́fẹ́ ní ìrìn ni mo bá ṣe wọ̀nyẹn máa wọ ní library máa wọ ní cafeteria máa wọ ní ẹgbẹ́ toilet. ní library. ṣé mo parọ́ ni ṣé mo parọ́. báyìí olórí ibu o tún lè sọ̀rọ̀ ní ìyísílẹ̀ mi ìyísí skul tó yí tiẹ̀ mo ń sáré sófin mo kó wẹ̀pẹ́ olùṣẹ́ ọmọ kan ní wọ́n ń kọ fún bíbá ó tún wá aṣọ tí àbọ̀ òtúri aṣọ tí mo tún fowó rà ló tún wá ti gbọ́ mọ́. kí ṣé kí ni wọ́n dúró ṣe àpáti ìka ẹ̀ṣọ́ mi lọ́rẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ bọ́ tẹ̀dá ọ̀bọ̀ lọ bóyá mo sì máa gbọ́ náà bọ̀ owó rẹ̀ fún ẹ ní aláìlójú ṣe ọ̀rẹ́ ń gbowó lọ́wọ́ obìnrin ọ̀rẹ́ mi lórí burúkú ẹ̀mí wọn. ìwọ́n ti ẹ̀ lọ́dọ̀ fún mi ṣẹ́rẹ́. Túndé. Túndé. Àti kò fálẹ̀ ìfà tí ń ṣe. Ṣé irú àwọn ọmọ orí fúrafù yìí? Ló yẹ kó máa fi ráìdè mi nínú sùn. Ó ṣe. Kò máa mọ pé nìkan ò wá o, ọjà òyìnbó. Kò máa mọ pé nìkan ò wá o. Bí ọlọ́ṣọ̀ ẹ̀yìn o, ẹ̀yìn ẹ̀gbà àgbàkẹ́lẹ́ foríjì wá o. Wọ́n lọ. Kẹ́rin, bá ṣe ń rọra ṣe fàájì wá báyìí. Òun ni àwọn alágbélébù kan máa wọlé ǹsìn. Wọ́n ní àwọn fẹ́ tẹ́ Jésù sílẹ̀, àwọn wá fẹ́ gbé pílò lé lórí. Olórí burúkú wo ló wá allocate mi máa wọ̀nyàn tájọ sí status kan náà àti level kan náà. But ẹ̀yin ọ̀rẹ́ mi ò dẹ̀ ní kẹ́nìbọ̀dì má mi o. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní òun fẹ́ bá fàájì mi Fọláṣadé jẹ́ ọlá inú kan ló máa dáa. Àjàdí ti bá rọ ibi sí anybody nìkan ló kù o. Wo. Fi wọ́n lẹ̀, wọ́n jọ gbé wa hánu. Mi mọ bí mo ṣe máa wà ní ọgbà tí wọ́n máa wọ ọrú àti bùbá kiri. Màá gbé báyìí kiri bí alákòóṣe. Òde òṣì. Níkẹ́, irú ní tiẹ̀ báyìí sí nítorí Ọlọ́run. Mo wọlé, orí bẹ́ẹ̀ mi lẹ́wà, ẹ̀sìn mess everywhere up. Mi complain, mi lẹ́yìn. Àti èyí ń gbọ́ ti Ṣadé tó jẹ́ pé wọ́n jọ pín wa sí yàrá ni. Kí wọ́n ní tiẹ̀ skọ́tà. Gbogbo ẹ̀ ń tùjọ látọjọ́ ẹ̀, kò sí ìpè náà láti fi gba bed space. Mo kàn máa ń wò yín látọjọ́ ẹ̀yìn. Kó ṣe pé mo stupid. Nítorí Bíbélì mi fi yé mi nínú 1 John chapter 4 verse 4. Ó ní wípé èèyàn tí ó ń gbé nínú mi ó ju ẹni tí ó ń gbé nínú ayé mi lọ. jọjọjọjọ torí Ọlọ́run márùn jí báìbù lèmi lórí kí ló dé náà tí o bá jọ tẹnu yẹ kéèyàn lè sọ̀rọ̀ náà because squatter ni mí o ní guts o ní audacity láti lanu pàkà kó máa sọ pé squatter ni mí fọdífà tó máa ń gbé lọ́dọ̀ Ṣadé yìí ò sọ pé tí n bá fẹ́ rent 3-bedroom flat lẹ́yìn mo lè rent ẹ̀ náà ìfẹ́ ló wà ń bẹ́ẹ̀ òun gan fún rẹ̀ dẹ̀ mọ̀ tí n bá fẹ́ rent 3-bedroom flat kò gbà mí ní 5 hours tí mo máa fi rent ẹ̀ ó wá dúró síbí báyìí ó wá sọ̀rọ̀ jákàjáká lẹ́nu kí ló fẹ́ bá ogun yẹn náà. ẹ gbà mí. Kíkẹ́ wọ fílẹ̀ jọ máa bó ọ̀gbẹ́ni roommate wọ́n kọ́ mọ̀ bá wí. Sórí àwọn ọ̀rẹ́ mi tó jókòó yìí sórí ẹ̀ lọ́wọ́ jókòó sí ṣókùn ẹ̀ àbí wọ́n dí ẹ lọ́wọ́ àbí wọ́n mú ẹ dání àbí wọ́n ní kò má wọ àwọn land cruiser tó máa ń wọ̀ káàkiri. Next time tó ń rí àwọn ọ̀rẹ́ mi
tó tún sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wọn tí wọ́n ń pín sáìmọ̀ rádaràdá sí wọn lórí sórí yàrá yìí kò ní gbé mi àti ẹ. ọjà òyìnbó kò máa mọ pẹ́ẹ́nìkan òwò ọjà òyìnbó kò máa mọ pẹ́ẹ́nìkan òwò bí a bá ṣe ẹ̀yìn o ẹ̀yìn àgbààgbà ẹ̀yẹ fọ́rídì wá o wọ́n lọ. Paul boyfriend mi ní next semester break àjọ ń lọ sí Bahamas. Ẹ̀rẹ̀ mọ itú tí mo pa nígbà tí mo lọ sí California. Mo jẹ́rìí ẹ̀ ò kí ń gbàgbé nǹkan. High five! Ṣé gbóná? Gbóná o. Ẹ mọ̀ nǹkan ni. Chief sọ pé Saint-Malo Beach ní France la máa lọ fún holiday. Ó dẹ̀ nípa máa lo 1 full month. Mo dẹ̀ ti sọ fún máa fún mi ní holiday allowance. Ẹ gẹ̀ẹ́sì ètò náà máa fún mi ná. $1,000. Bọ́ọ̀lù fún mi. Ọmọ tiẹ̀ bẹ́ẹ̀. Ọmọ tiẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ rí mi. Ṣẹ̀rí. Èmi ń sè mí. Mo sọ fún Charles pé this time mi ò ní lè lọ sí arrow shop láti lè ṣe shopping because mo kàn fún pé mo ò ní ìdẹ. Mo sọ wípé fún mi lówó pé kí n fẹ́ ra brand new car. Mo ra car. Ẹ̀rọ àjọ yìí o. Ẹ wo mo kàn ní kí n advice pé ẹ ní ìdẹ Yankee and all this stuff. Wọ́n kọ́ Yankee sí forehead now. Àbí kí lẹ feel? Yes o. Ọlọ́run á jẹ́ àjọ yín o. Ṣé rí tèmi o? Èmi ò ní hard currency láti ná o. But tèmi bá fẹ́ ra mọ́tò, ọmọ, I will just take my checkbook. Mi ò ní láti stress ara mi. Màá kọ́kọ́ amount mo fẹ́ fi ra mọ́tò yẹn. And automatically the car is mine. Well, èmi mọ̀ pé nǹkan tèmi gan tí mò ń fẹ́ nínú ọgbà yìí kò ṣe kí ni kò dẹrùn. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tí bá ní mọ́tò ní weekend yìí ẹ mọ̀ pé mo lè afford ẹ̀ náà. Ẹ jọ. Ó dẹ̀ jọ yá mi 500 naira kí n kò fi délé. Mo fẹ́ gba oúnjẹ náà ọmọ mi jù tí má dé màá fún un. Kẹ́misọ́lá, ṣáyé ẹ̀ ni mo wá ní. Ṣé fẹ́ pa mí ni? Ẹ̀yin girls, mo ní a fẹ́ lọ jẹun. Kẹ́misọ́lá dẹ̀ sọ fún mi pé òun ò lówó. Mo dẹ̀ ní màá sanwó fún ẹ. Àtúndé bíbá yìí sí ẹni pé Kẹ́misọ́lá tún sọ. Kí ni kí mi yá òun ní 500 naira tó máa fi lọ́lé? Ṣé o fẹ́ pa mí ni? Ṣé mo jẹ́ gẹ́gẹ́ bí bàbá ẹ̀ àbí mo jẹ́ gẹ́gẹ́ bí ìyá ẹ̀? Èyí mo ń wá sí skul yìí ni. So ṣé nǹkan tó dání kọ́ ọmọ èṣù máa yá ọmọ ọlọ́run lówó ni? Tí o dẹ̀ mọ̀ wípé ìtàsẹ̀ èṣù ni mo fi rí owó yìí o. Àbí o. Èṣù àbí ẹ o. Kẹ́misọ́lá, nídìí èyí ni mo sọ fún ẹ pé ó máa jù ú. Ọjọ́ iwájú ẹ̀ kò dẹrùn. Ọjọ́ ẹ̀yìn ẹ̀ fàyàfàyà. Kò dé wá rántí Bíbélì náà ló sọ wípé má ṣe bo talent ẹ mọ́lẹ̀ torí pé kí ni àwọn á béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó fi ṣe sọ̀jí ara ẹ̀ jẹ́ ń gbé ẹ mọ̀nà kúrò ní dẹ̀pẹ̀ life tó ń live yìí because ó máa ń bí nínú gbogbo ìgbà tó bá ń rí ẹ. Kẹ́misọ́lá ó wà marketable jù wá lọ́nà o. Ṣọ́ọ̀bù ẹ ó kún tẹ́mú ó ní ẹ̀bùn àti olóyèdè tí ó wá di ẹ̀bùn olóyèdé. Ṣé o ní owó tó wá yìí within 1 month one net 150,000 naira one tẹ́ḿbẹ̀lẹ̀ rẹ̀ just because of 500 naira. Kẹ́kẹ́rẹ́ ẹ̀yin girls. Irú ọ̀dẹ̀ ìlú yẹ kó wà ní room mi. Ṣé ní gbogbo roommate mi ọ̀dẹ̀ bíi ti ẹ̀yin ni? Èmi tí mo sharp. Wọ́n kàn pa talent mi mọ́lẹ̀ ni. Èmi ló yẹ kí n wà nípò tẹ̀yìn wá yìí. Kí n wà nínú rúùmù yìí kémi àti ìjọ wà nínú rúùmù. Gbẹ́gbẹ́ sọ̀rọ̀ ìgbà wọn náà la là ẹ́ lójú ta túṣe up òun náà ń sọ̀rọ̀. Ṣé ìwọ náà kọ́lá bọ́ aṣọ lọ́rùn boyfriend ẹ̀ ń jọ sí ni òun náà wà lẹ́nu. Àwọn ọ̀rọ̀ gidi nù ọbẹ̀ kan náà ń yọjú. Ṣíọ. Mo rí rẹ̀. Ẹ jẹun kí á jà rẹ̀. Ẹ wọ ẹ jẹ́ ká jẹun ká lọ ká jẹ́ ká tó ń bá yìí. Labour,
ṣé o ti ṣe rìsíìtì fún àwọn tó kó ṣe àlárọ̀. receive kí n ti ṣe o ó ní kí n set àwọn chairs ìtọ́ fún mi wá. torí Ọlọ́run. ẹ jọ ṣé ọmọ rẹ sọmọ ni wọ́n ẹ̀ orí ẹ̀ ti burú sọmọ rẹ. dáre mo ní pé tí n bá set àwọn chairs ìtọ́ pé kí n lọ kọ receipt ẹ̀ ìbọn máa lọ kọ́ sí. kó sì fún ọdún kan náà rẹ kọ́ńtà kò tè lọ́sì amúgbó ọmọ. lọ ṣe lọ́dọ̀ máa ṣe kí ajá ọmọ ilé ìta ẹ̀ fi. ṣé èmi ló ń ṣe báyìí sí. ó tó ẹ. ẹbílẹ̀ èmi ló ń ṣe báyìí sí. wo ẹ̀gbọ́n mi ní fún ọ láyé dẹ níjọ́ kan ọ ma pé èmi náà kékeré mi kò fi gbádùn rárá nígbà náà ọ ma pé wèrè lèmi náà ìjà ọ̀pá èmi àti ẹ̀pọ̀ ọjọ́ kan ó rí blow jab 1 2 ọ̀pá láti yẹ ọ̀dẹ̀ èmi ní bá sọ̀rọ̀ tí ń ṣe gbogbo òsì. bá burú ẹ ní. ẹ má dá sí ọ̀rọ̀ èmi àti ẹ̀ níjọ́ kan ìdí ọ̀pá wa pọ̀. kí lọ́kàn tèmi pẹ̀lú tí. ìgbà tó bá mi yẹn fira yín ṣe àbúrò ẹ. ìwọ ló ní òun ló ní ẹ nígbà bá yíyá ẹ máa tọ́ ayé jáde ọyá tayò fún mi. sẹ́ẹ̀rí ẹ ọ yàtọ̀ sáwọn tí ẹ lọ kọ́ ntẹ ẹni táwa ń ta yìí tí mo ta gbogbo àsìkò kánífà mọ̀ ń ta alọ́ ta lu òyìnbó wọ́n fún alọ́mọ ẹran. àjẹkùn ìyá ni ó jẹ. àjẹkùn ìyá ni ó jẹ ẹni tí ò tó ní náà ó tún dènà dé ní. àjẹkùn ìyá ni ó jẹ. bẹ́ẹ̀ni ẹ sì pé kíní fò dábàá ẹ mọ̀ kí ni irú òtòrò sí wọn àánú ẹjọ ẹ bá jà kó tòrò sí ẹjẹ àtà. ọ̀dà olójú ṣe sùúrù ṣé ọmọ pé ló wà. 1 2 3. àjẹkùn ìyá ni ó jẹ. igun balẹ̀ ó ń kọrin òwe kámà àkàlà balẹ̀ ó ń rojọ́ ìjà bọ́dọ̀ bá di ìjà tán gún àwùlẹ̀ pa lórí gẹ́gẹ́ ọrùn àkàlà àwa yọ lókè ọrùn gbogbo ayé ní orí gbogbo ìyàtẹ́ bá jẹ́ ń bí ayé orí agarawu ẹgbẹ́ mi. ṣé èmi ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ. ẹgbẹ́ mi ẹ yọ gẹ̀gẹ̀ kó dà ẹ tó súpa kékeré rẹ pé sẹ́ni lórí ikú ni lórí ipá àtàkì látàlá àforin òwe fúra wa. mo rò pé ó ti ṣe èrè ó ti ṣe èrè ṣé lórí èrè ayé òun ọ̀run òun sì ni wọ́n mú àlè jákèjádé. ta kí ni fún yẹn fún ẹ má tó sọ tẹ́ ẹ sọ mọ́. jí bá tún sọ ńkọ́. Aliru. ẹ lọ kó má bá mi sọ báyìí abẹ́ máa wò sí. Aliru. dẹ́rù mi gbà mí kalẹ̀. bọ́dá Aliru. kí ló yẹ. a máa jayò ní ọmọ ẹsẹ pé wọn á ní èmi ò lè ṣe kankan fáwọn. wo lupa ma pa lọ́ba mi títí yòó ẹ̀yin yabọ́ iwájú lè wà ní. ṣàwọn kí wọ́n wọlé sí ẹ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀mí ó kè bẹ́ ṣọ́ wà lórí ọwọ́ ẹ̀ máa lu tọ̀la tọ̀túnla sọ́mẹ́rin máa lu sí láti ó ti pẹ́. kébọ̀ pa á síbẹ̀ pa ẹ̀kú ẹ̀ ní pa á síbẹ̀ apẹ̀kú lẹ́yìn àgbàdo rẹ̀ ọmọ àlè jákèjádé. idiot ó lè ṣe olórí burúkú dárí ẹ pẹ̀lẹ́ ẹ lọ́wọ́ ní fìyà jẹ yín ẹ pẹ̀lẹ́ ṣé èpo ti dákẹ́. dáàdì má wọrí ó ń tẹ mọ ni ẹ wọlé. wo jẹ́ ìyẹ́wò èyí fi ń bọ́ ṣeré nì. okùn ẹbí yìí o mo fi ń bọ́ ṣeré nì. bàbá mi ẹ wọlé ẹ wọlé ọmọ tó bó ṣe wà yẹn ń tẹ mọ ni bọ́tọ́ wọn fi wọlé padà wá síta ń sìn in fact màá make sure pé mo ń bọ̀ ní sùúrù mo ń bọ̀ sìn. ìwọ àwòrán ọlọ́sì dábì yẹn máa bọ̀ ọ̀rọ̀ wèrè ó ti sá lọ àná ó ti sá lọ dábì. Aliyu. ọ̀rẹ́ mbà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́
Aliru wọ́n ní tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò burúkú tá a bá wí fún kùrùkẹrẹ ẹ̀dọ́dẹ́lẹ̀ yìí ó bí wọ́n ṣe jíṣẹ́ fún mi pé wọ́n kan ẹ̀ lápá báyìí gbogbo ohun tí mò ń ṣe mo fi lẹ̀ ni àgbà tó bá ẹ̀ ní ìjẹ́ fún mi pátápátá mo dẹ̀ máa ń sọ fún gbogbo ìgbà pé sùúrù ló láyé ìjàgbó láyé. ẹni tó wá sọ fún ọ pé wọ́n kan lápá olórí ibu ni ṣé wọ́n kan lápá báyìí wọ́n yẹ̀ mí lápá ni ṣé o bá mi yé bó ṣe á fi iṣẹ́ rẹ lẹ̀ tó torí tèmi tó fi iṣẹ́ lẹ̀ lónìí torí pé kan lápá kó sì tó parí wọ́n kan wọn náà lápá èmi náà sì fi iṣẹ́ lẹ̀ wọ́n á kí ọ. kí n lè rí bí sẹ́yìn orí tó ṣe fún mi kó o sì máa wò ó kí n mọ sọ fún ẹ̀gbọ́n mi tá a rí ẹ̀ rí o lórí pé mo lẹ́yìn orí ẹ̀gbọ́n mi burú kí ni mo sọ fún tá a gbọ́ rí tó ti di pé ọ̀ọ́dà ọmọ rẹ̀ amúgbóhùn olórí ibú èyí wèrè dára àfi kí náà pé ó lùmídé bíi wípé àfi bí ìgbà Tyson lọ rèé sakọ sí Bruno ọ̀nà mi débi wípé mo ṣe ń lálà pé mo náwó wájú Michael Jackson báyìí bí ṣe ń kọ hamba kí ni wí hamba ni mo yọ owó lápò ni mo ná fún Michael Jackson báyìí ṣé o bá mi yé ọmọ ìlú mi débi wípé n ò rú èyí láyé mi wá wo láàrin èmi àtẹ̀gbọ́n mi ìdálẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni o kò síbi tí mo ti lè pàdé ẹ̀gbọ́n mi láyé àtọmọ rẹ̀ ìgbà tí mẹ́fà ni wọ́n jẹ ìyá débi wípé ìkan ò ní fòye farajọra wọn. ṣé pé tó sọ fún mi pé wà á fún bọ̀dá ní ìgbà tí mẹ́ta wà á dẹ̀ fún ọmọ ẹ̀ náà ní ìgbà tí mẹ́ta àbí. wo bí èmi ṣe nǹkan mi báwọn n ò fẹ́ pẹ́ bọ̀dá ó jẹ mẹ́fà lérí àtọ̀dọ̀ rẹ̀ candidate mi yóò tún jẹ mẹ́fà ó jẹ mẹ́fà for one candidate bí ṣe ṣe fún ẹnu. mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé alẹ́ ti lápá nìyẹn lórí ibú ayé ọ̀run yẹn. Ramani. Aliyu. ṣé ọ ti pé àgbàlagbà ẹni tó ń bá mi. èdè gángan sọmọdé lèmi náà ni. orí ẹ̀ burú ni. orí tiẹ̀ náà burú. Ramani tó o sì mọ̀ mí Ramani. kí ni ẹ. èyí bẹ̀rẹ̀ bá lọ. Aliyu kí ni ẹ. kí lèmi. kí ni ẹ. ọwọ́ gbọ́dọ̀. ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé adé ni ó fi nà. ọwọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. bàbá ọ̀gẹ̀dẹ̀ ìwọ fi ọwọ́ ilẹ̀ kó o lè pé ìwọ sọwọ́ mi lè má jẹ́ gbà tí mi ó yí má jẹ́ kí gbà tí mi ó sọwọ́ tígbà tí bá sọ̀kò tó bá ṣe òkò lọ́jọ́. lóòótọ́ èmi wọn ni kò wá ní wíkẹ́ndì ṣé o ṣáà mọ̀ pé admission tó sì ti bọ̀ sí kódà ó ṣẹ̀ṣẹ̀ lọ ni ìwọ náà wò láti ìgbà tó ti ní admission ilé ló wà ní òrówó fún pé tó máa lọ ó sì ń tó lọ ìgan ẹ̀rù ń bà mí kó má jẹ́ kó máa dá padà sípò ti late ó wá fọlọ́run bẹ́ẹ̀ manage 5,000 tí mo fún yín tí n bá tún ti pa owó báyìí màá ránṣẹ́ sí ẹ kó wá gbà. mo lè manage 5,000 báwo master departmental fees master examination fees exam ló dé ti dé tó yẹn sí ó ní tí n bá sanwó exam ẹ̀ ní jẹ́ kí n ṣe exam náà. ta ni mo wá fẹ́ kẹnu sí fowó báyìí kí n tó rówó ti tó sì gan pé ikú mi ò tún fẹ́ bọ́ sósì kò kókó sí nǹkan tí mo fi ń pamọ́ fún yín nínú nǹkan tí n bá ṣe a ṣẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀pù eléyìí ni mo sì máa ní láti kàn pákó yíká bí ti máa máa tó ọjà lé lórí wọn náà wò kó sọ́jà láti bí nílùú kan àríná tí máa tẹ̀ ní mo fi ń ta pure water tó ń lọ déédéé àti mineral kò síná gbogbo ẹ̀ lórí tí mo tó gbé kalẹ̀ yìí jọ ọkọ mi. kí ló lè ṣe jọkọ mi jọ mo fọlọ́run bẹ́ẹ̀ jọ bá mi má lè jẹ ó dà mo promise ẹ tí n bá ti pa owó báyìí màá wá kó fún ẹ fúnra mi sùn. gbogbo ẹ náà lè rí èmi nìkan náà ni àdàgbé àdàsọ ọlọ́run nìkan ló ń bá mi gbẹ́rù yìí jọ ṣé ni kó o má ní ìjẹ bó bá ṣe rò pé o lè ṣe é tí ò ní ní ẹ lára jọ kọ́. dáa lóun ṣàlà ń pè ojú wa báwo ṣe wà actually kò ń ṣe first time máa ń kọrí ọdún ìlú ti rí ẹni sports center lẹ́ẹ̀kan pẹ̀lú kàn fi pé kò ń ṣe ọjọ́ tí a bá rí odò la máa ń tó sọ
mo ní kí n fọ́ ní táà ìyá but táà tí mo rọra fún ẹ ní àwọn táìmì ẹ̀ mo wá sí wà pé aside from pé o rọra fá ìfẹ́rẹ́fẹ́ o ti jẹun tó dàbí pé ó ní home training mo sọ wípé tí o bá lè jẹ́ kí èmi àti ẹ máa fẹ́ra ìyá ti tán fún ẹ kò sí àfojújú ẹ ní ọgbà ìyá èmi mo sọ pé Allah track record wà one Allah in the whole of this ọgbà ni mo máa fẹ́ protection mo serious o lè believe ọ̀rọ̀ mi kò fẹ́ dàbí ọ̀rọ̀ ẹ̀. ìyẹn ẹ̀wọ̀ náà. ṣé pé òun ojú fìyẹn lẹ ojú wo àyè mo ti rí ẹ ọba àmì ìgbà mo rí ṣe bí ìyá. ọ̀rọ̀ jamba ti ní ẹ. jamba ṣùgbọ́n kì í ṣe jamba ti. àtẹ̀dúró náà ṣé ìwọ kìíní kan ni alanti tí fọtún star. àwọn tí ìfọ̀tún dé túndé dé. ìkó tó bá wọn ẹni tó kù ìwọ kọ́ ni bọ̀bọ̀ àbí kí ló ń korúkẹ tó ń balẹ̀ ajé gbogbo àwọn ọmọ freshers àwọn ọmọ jamba tó ń wọnú skul yìí. ó wá wò ó jinlẹ̀ pé ẹni tó kù ẹni tó kọ̀ tó máa fani séèsì òun ni òní ọmọ rẹ̀ lẹ̀. mo wá jọ jàǹbìtò lójú ẹ̀. ó ṣe jambite. For your information, I am 300 level political science student. Next time, tó bá tún rìn ní ọgbà yìí, tó rí mi, tó rí fìrí mi, tó wá bá mi, ibikíbi tó bá dúró sí lọ́jọ́ yẹn, ilẹ̀ yẹn tó máa gbé ẹ̀ mo fẹ́ kó pòórá. Pòórá sí ibo. Ọba fún ìfẹ́ rẹ̀. Bàbá olùkọ́ rẹ̀ àjẹ́ àyè ló má jẹ́ fún ẹ̀kọ́ tó sọ yìí. Mo fẹ́ kó níwèrè àbí? Mo ní ọ̀tà. Mi ò bàjẹ́ tó yẹ náà o kọ́ lọ mọ̀ omi lè dá o kọ́ tó ń ṣàn lọ tún lè ṣàn padà o kò yẹ kó yí ẹ gẹ́rẹ́ àjàre. ìwádìí títí tó tún wọn ronú báyìí kẹ́mi sọ̀la kí ló ń ṣe é náà kò sí ọkàn ṣe ṣàfihàn sórí ibi tá à ń lọ yìí wàá sọ jí ara ẹ ni wọn lọ ṣe bí ẹgbẹ́ o torí pé chief tàbí lọ bá yẹn ó wà lóde owó dẹ̀ pọ̀ lọ́wọ́ ó dẹ̀ wọ́n ẹni tó máa lówó ẹ̀ fún ó dẹ̀ wọ́n mọ̀ right person tó máa lówó ẹ̀ fún ìwọ ni kẹ́mi sọlá wọn lọ waste time lásán wàá lose out ni ṣe ṣàtìrẹ́dì ṣá o dẹ̀ ti ready for chief mo ṣàjẹ́ ojú ẹ̀ náà kò tún ṣiṣẹ́ ní kọ́kọ́ kí ẹ ṣe àwọn touch up kan fún ẹ ní first time àbáyé. Bíyà kí n kọ̀ wá. A ní iṣẹ́ ló bá pọ̀ lórí gbogbo yìí tó ṣe. Sọlá àjẹntọ́ ẹ̀ mo lé ẹjọ́ ẹ̀ wọ́n dáadáa ni àwọn ohun tó yà mí lẹ́nu ni wípé kí ló wá dédé ṣe àṣẹwò for God's sake ètò tó máa pa bàbá yẹn tó yà mí lẹ́nu jù ìgbé àtúnbá ìlú ẹ̀ lé you are still a virgin ó yà mí lẹ́nu yóò gbọ́ rí. ẹ̀ka tó gbogbo wọn sílẹ̀. Adéhùn ládéhùn. Lóòótọ́ 10,000 lájọ sọ 30,000 pé. Lóko a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni orí ìṣepọ̀ ká máa ṣe fúnra. Ìjọba ẹ lọ fẹ́ lọ́kọ̀ rẹ̀.
Thank you so much, my dear. She can listen.